ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí mo rí àgbà òṣèré nì tí ó bí ìbẹ́ta. Ó wá fẹ́ sọ àwọn ọmọ yìí lórúkọ, ó tún wá ń fún wọn ní orúkọ lárúbáwá pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe jáde tó, pẹ̀lú bí ẹni yìí bí ó ti ṣe nímọ̀ tó. Ẹni yìí a máa ṣe àwọn eré àgbéléwò tó jẹ́ ti Yorùbá láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. Ṣáwá fẹ́ sọ pé àwọn ẹni wọ́n kàn ń ṣe nǹkan yìí, wọn ò kọ́ ẹ̀kọ́ kankan nínú ẹ̀ ni. Mr. Abdulateef Adédìméjì, àwọn ọmọ tẹ́ ẹ bí, ẹ sọ wọ́n ní orúkọ lárúbáwá. Kò sí nǹkan tó ń jẹ́ orúkọ Islam. Orúkọ lárúbáwá lẹ sọ wọ́n because the Arabs are the Muslims. Àṣà àti ìṣe àwọn lárúbáwá òun ní Islam. Ẹ wá sọ àwọn ọmọ ní Abdulrahman, Abdulrohim, Abdulrakib. Kí ni ìtumọ̀ àwọn orúkọ yìí? Abdulrahman, ẹrú aláàánú. Abdulrohim, ẹrú aláàánú jùlọ. Abdulrakib, ẹrú olùṣọ́. Àwọn ọmọ yìí tó jẹ́ ìbẹ́ta wọ́n ti mú orúkọ wá látọ̀run, wọ́n ti ní orúkọ àmútọ̀run wá, àmọ́ ẹ̀kọ́ ẹ parẹ́, ẹ wá fún wọn ní orúkọ lárúbáwá. Ṣé ká wá máa pè yín ní bàbá ẹrú mẹ́ta ni? Ẹrú kínní yìí, ẹ jáde, ẹ lọ ka ìtàn, ẹ lọ kà nípa Trans-Sahara slave trade. Ẹ̀sìn Islam wọ́n wá fi kó wa lẹ́rú ni, irọ́ lásán ni, àṣà àti ìṣe lárúbáwá ni, àti wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Ẹ̀yin náà ẹ máa bira yín nípa ẹ jẹ́ Yorùbá, ẹ wá fẹ́ sin Allah, ẹ wá ní láti sìn ní èdè lárúbáwá. Kò tán síbẹ̀, ẹ ní láti kọrí sí ilẹ̀ lárúbáwá. Ẹ jẹ́ kí n ka Quran kan fún yín. Quran chapter 27 verse 91. Kí ni nǹkan tó sọ? Suratu An-Nahl verse 91. Ó ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ilẹ̀ Mẹ́kà, ẹni tó ṣe ní ààyè ọ̀wọ̀ tí rẹ̀ sì ní gbogbo nǹkan. Wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí. Olúwa ilẹ̀ Mẹ́kà, òun lẹ̀ ń bá wọn sìn. Local deity, local dialect ló gbọ́. Tẹ́ ẹ bá wo Allah, èdè lárúbáwá ló gbọ́. Tẹ́ ẹ bá wo Ògún, Ṣàngó, Ọbàtálá, èdè Yorùbá ni wọ́n gbọ́. Tọ̀dọ̀ tiwa nìyẹn. Ẹ ní nǹkan tí wọ́n ń ṣe nílé yín, wọ́n gbé ìsìláàmù yìí wá láti wá fi pa àṣà àti ìṣe wa ni. Mr. Lateef Adédìméjì, ẹ ronú. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Kò bá dákẹ́ ẹ pààrọ̀ orúkọ àwọn ọmọ yìí. Tí ẹ ò bá tiẹ̀ pààrọ̀ ẹ̀, mo mọ̀ pé táwọn ọmọ yìí bá dàgbà, wọ́n á pààrọ̀ ẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ sáwa náà nìyẹn. Gbogbo orúkọ wa pátá òun ni a ti ń gbìyànjú láti yí padà torí pé orúkọ lárúbáwá ni. Àwọn ọmọ lárúbáwá ló ń jẹ́ bẹ́ẹ̀, kó kán a wá. Oníkálukú ló ní nǹkan tí wọ́n ń ṣe nílé wọn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ìfẹ́ ni Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò nílé, Allah nílé, Kaaba nílé ẹ̀. Ibi gbogbo ni Ọlọ́run Olódùmarè wà. Saudi, Mecca, ibẹ̀ ni Allah wà, Olúwa ilẹ̀ Mecca ni. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.